My question is this. Gbogbo ibi tí Ìbà Gani ní àwọn sójà sí, kí ni ìwúlò wọn fún ìran Yorùbá? Kí ni ìwúlò Gani gan fún ìran Yorùbá? Níbi gbogbo tó ní sójà sí, kí ni ìwúlò Gani gan? Okay, Gani ní sójà everywhere. Nígbà tí wọ́n gbọ́ pé wọ́n àtàkì wọn ní Ìlọ́ra, kí ló dé tí o ti command ẹ̀yin tẹ́ wà ní Ìlọ́ra, tẹ́ jẹ́ OPC Gani ní Ìlọ́ra, tàbí tẹ́ jẹ́ OPC Gani ní Ọ̀yọ́ state, pé immediately ẹ fèsì bẹ̀. Àṣebí ò ní gbà yìí. Bí rọ́bà lọ lógún ọdún, ìjọkọ̀lì òtítọ́ máa bà. Gani, gbogbo irọ́ tí Gani pa òótọ́ ti bà. Òótọ́ ti bà. Ó dárúkọ mi nínú fídíò yẹn. I'm from Ekiti. From Ipoti Ekiti. In Ekiti state. Lọ wádìí ọmọ Ekiti dáadáa. O lè rí ọmọ Ekiti nídìí irọ́. Ọmọ Ekiti tẹ́ bá bá nídìí irọ́ is not a genuine Ekiti. At all. Igboho ti rán èèyàn lọ sí Ìwéré Ilé. Bí mo ṣe ń sọ fún ẹ lọ́wọ́lọ́wọ́, àwọn bọ́ọ̀sì Igboho wọ́n ti lọ sí Ìlọ́ra lọ ṣàlàmì bẹ̀. Kí ewu ní Gani ṣe. Tó di àmì Ọlọ́run, mi ò ní ọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ ọbọ̀ yẹn torí mo rí pé kò yé. Ṣé mọ̀ pé ẹni tá a bá ti kó lẹ́rú, wọ́n á kọ́kọ́ di etí inú ẹ̀. Ẹni tá a bá kó lẹ́rú, wọ́n á fọ́ ojú inú ẹ̀. Wọ́n á ra nílà, wọ́n á gbà làákàyè ẹ̀ lọ́wọ́ ẹ̀. He will not know how to think right. Olóṣè majority àwọn tó ń tẹ̀lé Gani lẹ́yìn. Tí Fúlàní pa ìran wọn. Orúwèrè tó sọ̀rọ̀ yẹn mi mọ́ stéètì tó ti wá o. Wọ́n á ti máa pa ìran ẹ o. Gani ò dìde o. Owó náà ń wá kiri o. Ìgbé ayé ìrọ̀rùn Yorùbá kò kàn wọ́n. Tó bá jẹ́ pé ó kàn wọ́n ni wọ́n á fi tọmọlàkejì ṣáájú. Tó di àmì Ọlọ́run. Àwọn kan ń gbé káàkiri. Àmì Ọlọ́run ti ṣàtúnṣe fún fídíò tó ṣe nígbà tó lọ síbi wáàsí Gani. Ẹ má jẹ́ apọ́njẹ̀bẹ̀ tẹ̀ lákìsà. Ẹ má jẹ́ àwa orúkọ míì fún irọ́ fún àìdá làìdá ọmọ jẹ́. Àwọn bàbá wa lẹ́kìtì ń bí báyìí. Wọ́n ní èèbó náà ṣe sọ̀rọ̀ yẹn pé ìgbélẹ́yìn ìwà tí ò dá ní pé ọmọ mi ń fẹ́wọ́. Olè jẹ́ olè. Èwo ni ọmọ mi ń fẹ́wọ́. Àmì Ọlọ́run, fídíò tẹ́ ń gbé káàkiri. Fídíò tẹ́ ń gbé káàkiri. Àmì Ọlọ́run ti ṣe kì í ṣe ọdún yìí ló ti ṣe. Tó ní ṣèbí Nokia ló kọ́kọ́ dé. Ṣèbí kìíní kan ló kọ́kọ́ dé. Ó ti ṣe before ilé ikú tó ṣe fún Gani. Ẹ má jẹ́ bá kí tí ò dáa. Ẹ jẹ́ bá Àmì Ọlọ́run wí kó apologize fún ìran Yorùbá. From Kìṣíṣí tó bá dọ̀la tí àwọn Boko Haram àwọn ẹ̀sùn bá bọ̀ bá di Kìṣí ṣé ó rò pé Gani máa jáde síta ni ṣé ó rò pé tó bá pé Gani we always know Gani for one thing tó bá gbọ́ pé àwọn Boko Haram yẹn strike níbì kan ó máa pa fóònù ẹ̀ ní á pa fóònù ẹ̀ ní immediately. Why are you backing irọ́? Ẹ má ti irọ́ lẹ́yìn. Àmì Ọlọ́run kó fèsì mùsùlùmí wáàsí tó ń ṣe kiri. Kò dá kí àfáà máa ń ṣe kò gbóná kò tutù nínú ààwẹ̀. Oṣù tí a wà yìí oṣù yọ ẹ̀ṣẹ̀ ni kì í ṣe oṣù tó yẹ ká tún máa dá ẹ̀ṣẹ̀ torí irọ́ ara ẹ̀ṣẹ̀ ni. Ẹni tó bá rí òtítọ́ tí ò bá sọ ẹ̀ṣẹ̀ ni. Ẹni tó bá gbèsè ìdí ìkà ẹ̀ṣẹ̀ ni. Ohun tí Àmì Ọlọ́run ṣe is wrong. Gbogbo ilé fídíò ilé tẹ́ ń gbé káàkiri àti first message tẹ́ ń gbé káàkiri ó ti ṣe tipẹ́ kì í ṣe pé ó ṣe ṣe kì í ṣe pé after ìgbà tó sọ tó ṣe ní wáàsí lọ́dọ̀ Gani Adams ló ṣe é ó ti ṣe tipẹ́. A ní Yorùbá tòde òní lójoojúmọ́ lójú wa ń là sí. A ní Yorùbá tòde òní lójoojúmọ́ là ń mọ ọ̀tá. Bàbá yẹn sọ pé èèyàn kan ó gbé ọ́díò síta pé Gani ṣe mítì pẹ̀lú àwọn ará Ìlọ́ra kí ló kàn wá ṣé Gani gan lè dúró níbi tí Sunday Igboho bá wà ní ṣó lè fèsì ẹni
ayé ẹ̀yin OPC fẹ́ rún ni ẹ̀yin fẹ́ kí OPC ṣó lè fèsì ẹni kí ló kàn wá tó bá bí yín dá ẹ wá dá Sunday Igboho lọ́nà ọ̀kẹ́ dá àwọn ọmọ ẹ̀ lọ́nà kí Sunday Igboho má sí bẹ́ẹ̀ kẹ́ ní OPC nìyí wọ́n ti kàn sẹ́rí ẹni yẹn kàn ṣe fídíò bàbá àrólé tẹ̀tẹ̀ ó pe àrólé tẹ̀tẹ̀ ni àwa kan gbé títa pé ó lè jẹ́ irọ́ ó dẹ̀ lè jẹ́ òtítọ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tún gbọ́ kẹ́ ẹ mọ orú èèyàn tí Gani ń ṣe mo fi àkókò ìpè ẹ̀yin gbogbo orí adé ilẹ̀ Yorùbá mo fi àkókò ìpè gbogbo ẹ̀yin abiyamọ ilẹ̀ Yorùbá ẹ̀yin ní bàbá wa ìkúdí ẹ̀yin ọ̀dọ́ ẹni tó bá tó àkókò àti ṣu fùrọ̀ máa là abalẹ́nu yín ni bí ẹ ṣe sọ fún wa ni lára ohun tẹ́ gbélé wa lọ́wọ́ ni pé tó bá tó àkókò àti ṣu fùrọ̀ àlà fùrọ̀ wa ti ń là ó dẹ̀ yẹ ká yàgbẹ́ ohun tó rùn wá nú ká yà síta ohun tó sọ pé òun ò ní jẹ́ kí Yorùbá ó rójú ráyè ká yà síta. I warned all the kings in Yoruba land kẹwàá extraordinary vigilant lórí Gani Adams ọmọ ìrankíran ni o kò fẹ́ràn Yorùbá mo fi àkókò ìpè gbogbo ẹ̀yin pásítọ̀ Moses especially Kérúbù and Séráfù Celestia tí Gani lọ sásí ọ̀dà yín ẹ fúnra ìfúnra lóògùn àgbà gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo tí Gani tó sásábẹ́ yín tó rò pé ara yín lòun ẹ fúnra ìfúnra lóògùn àgbà Gani want to wield the power ó fẹ́ mọ àṣírí gbogbo àwọn àfáà yẹn ni ó fẹ́ mọ àṣírí àwọn gbogbo pásítọ̀ yẹn ni to deal with them to wield their power torí iṣẹ́ táwọn Fúlàní gbé fún nìyẹn àṣírí agbára ilẹ̀ Yorùbá ló wá káàkiri ẹ̀yin bàbá mi oníṣẹ̀ṣe ìyá Ọlọ́ṣun ìyá Ológun ìyá Ọlọ́ya Oníṣàngó ẹ fúnra ìfúnra lóògùn àgbà Gani ọ̀tá yín ni. Màmá mi ilẹ̀ máa bi gbogbo wa léèrè ìwà tá a bá wù Olódùmarè máa bi gbogbo wa léèrè ìwà tá a bá wù ìjẹ́ ọmọ ènìyàn tá a wọlé ayé wa ṣe adániwáyé máa bi gbogbo wa léèrè ìjẹ́ ìtàmọ̀ láàlá kan I'm not a traditional worshipper but I do not condemn anybody everybody have their own right àwọn kan wà wọn gbàgbọ́ pé Ọlọ́run wà that is their choice everybody have right. That is why you see me have a friend tó jẹ́ babaláwo, have a friend tó jẹ́ Mùsùlùmí, have a friend tó jẹ́ Sẹ̀lẹ̀ tó jẹ́ Kérúbù and Séráfù. Torí oníkálukú ló ní ẹ̀tọ́ láti choose. Tábàdẹ̀ máa rojọ́ lọ́jọ́ ìdájọ́ oníkálukú mi ò ní bá Ọmọlúkà rojọ́ títí Ọmọlúkà ò ní bá mi rojọ́ títí mi ò ní bá Lédìké rojọ́ títí ẹ̀ Lédìké ò ní bá Òmẹ́yọ̀ rojọ́ títí ẹ̀. Sunday Igboho ò ní bá mi rojọ́ ti tèmi èmi náà ò ní bá Sunday Igboho rojọ́ oníkálukú ló máa rojọ́ ti tiẹ̀. Mo wá rí wípé ẹ̀yin oníṣẹ̀ṣe òòṣà tẹ́ gbélẹ̀ wọ́n fún ní èèwọ̀ jẹ wọ́n fún wọn léèwọ̀ jẹ mo wá lajú lójú ìran yẹn pé kí ló dé tẹ̀ ń ṣe léyìí ó ní mi ò tí lè mọ̀ ó jágbe mọ́ mi lójú àláyé mo ní kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ mo bá rọ ọ̀rọ̀ yẹn fún bàbá mi kan ó wá ní kí jẹ́ kó lọ wádìí ẹ̀ ó nígbà tó máa fún mi lẹ́sìn oní Yorùbá gbẹ́dọ̀ ó ní àṣírí kan láàfin wọn mi ní ilẹ̀ Yorùbá ó ní Yorùbá gbẹ́dọ̀ fúnra fún ọmọ kan tó jẹ́ pé gbogbo ohun tí Yorùbá fi ń ṣagbára ló fẹ́ fún ní èèwọ̀ jẹ kí ìran Yorùbá má ní agbára mọ́. Let me tell you one thing. Amẹ́ríkà ń ṣe bọ́ọ̀bù wọ́n ń ṣe ìbọn Israeli ń ṣe bọ́ọ̀bù wọ́n ń ṣe ìbọn
Igboho fọ òun rẹ̀ síta agbára títí wọn nìyẹn wọ́n dẹ̀ rí ògo yẹn lò wọ́n rí lò ẹ̀yin oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ̀yin babaláwo bàbá mi Fáwùmí ẹ fura sí Gani gbogbo òòṣà ilẹ̀ Yorùbá ní Gani ti ń fún léèwọ̀ jẹ tó ti ń fún wọn ní májèlé jẹ àṣírí ọ̀rọ̀ ni mò ń gbà fún yín kò gbóná kò tutù ní Gani kò gbóná kò tutù ní Gani ọdún ọlọ́jọ́ ẹ bá Gani bẹ́ẹ̀ ó lóòótọ́ sọdún Èdùmàrè ṣé Èdùmàrè ni lọ́wọ́lọ́wọ́ ó fi dìsífù Yorùbá ni èèwọ̀ ló ń fún gbogbo àwọn òrìṣà ilẹ̀ Yorùbá ó fún wọn jẹ ni tó bá fi dá kó wá sí Èkìtì I still stand on it. ẹ fúnra ẹ̀yin ìyá Ọ̀ṣun tẹ́ ẹ rò pé tí yín ní Gani ṣe èèwọ̀ májèlé ló fún gbogbo àwọn òòṣà ilẹ̀ Yorùbá tẹ́yìn ń bọ̀ àwọn òòṣà míì tí ò ń jẹ màálù tí ò rẹ́ jẹ màálù Gani ń fún wọn ní màálù àwọn òòṣà míì tí jájá Gani ń fún wọn lájájẹ àwọn òòṣà míì tí rí ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ sójú gbogbo ẹ̀ ní Gani ṣe Gani ti gba kọ́ńtrátì lóòótọ́ either is true or wrong ṣùgbọ́n ìṣe ẹ̀ ó fi wọ̀ lóòótọ́ pé ọ̀tá Yorùbá ni ẹjẹ́ bíra wa léèrè ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò festival náà fi Gani jẹ́ àbí Ààrẹ Ọ̀nà Kakanfò Kérúbù àṣẹrafù àbí Ààrẹ Ọ̀nà Kakanfò of àdínì of Yorùbá land òun lẹ́ máa bá ní ṣọ́ọ̀ṣì òun lẹ́ máa bá ní ọ̀dọ̀ ọmọ mùsùlùmí òun lẹ́ máa bá ní di aláwo ẹ fúnra Gani want to wield the power of Yorùbá land iṣẹ́ tá a gbé náà nìyẹn iṣẹ́ àti ìwà Gani fi hàn pé Gani is not a real Yorùbá man. tẹ́ bá dẹ̀ wò dáadáa gbogbo àwọn tó bá ti dìde tó fẹ́ kọ̀yà fún Yorùbá Gani máa ń takò wọ́n ni. ó ní sójà ọmọ Yorùbá rẹpẹtẹ ṣùgbọ́n kò fẹ́ àlàáfíà fún ìran Yorùbá ó ní sójà rẹpẹtẹ oníṣọ́jà rẹpẹtẹ ṣùgbọ́n kò fẹ́ kí ìran Yorùbá ó dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìkólọ Yorùbá kò fẹ́ kó padà wá oníṣọ́jà rẹpẹtẹ níbi tó bá ti rí pé ọmọ Yorùbá pọ̀ sí pé òun ò ní rówó gbà ńbẹ̀ òun ò ní lẹ́nu bẹ́ẹ̀ á kó àgẹ́sì wọn bẹ́ẹ̀ that is why lẹ́fìrí tó kó àgẹ́sì Tinubu nígbà election ó mọ̀ pé àwọn tó ń tẹ̀lé Tinubu tó ń bá lọ sọ́dọ̀ Tinubu kọ́bọ̀ ò ní tọ́ sí òun lọ́wọ́ ló fi lọ sọ́dọ̀ Òbí owó tó dá ẹgbà lọ́wọ́ Òbí ló dá wàhálà sí òun àti àwọn OPC ẹ̀ tó ń tẹ̀lé lẹ́yìn ní Ìbàdàn. Gani is not for Yorùbás ẹ̀yin oníṣẹ̀ṣe ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹbí lẹ̀ léèrè ẹbí fálẹ́èrè irú èèyàn wo ni Gani irú èèyàn wo ni Gani Adams irú èèyàn wo gbogbo òòṣà ẹ̀yin tẹ́lẹ̀ yẹn láyé àtijọ́ tí ọmọ kékeré bá gbọ́ àjẹ́ lásán wàá ti wọlé pé àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ arógbá aṣọ mọ́balẹ̀ àwọn àjẹ́ òní Gani sọ di ẹlẹ́yà lórí social media lénìí Yorùbá àfúnra ọ̀tá wa ní Gani ọ̀tá Yorùbá ní Gani and àwọn ọba kan wà àwọn ọba oníjẹkújẹ tó lọ ń dọ̀bálẹ̀ fún Gani ló fún Gani ní ego lórí àwọn ọba ilẹ̀ Yorùbá tó fi sọ pé òun ò ṣẹgbẹ́ àwọn ọba kan ẹ̀yin olóòṣà ilẹ̀ Yorùbá ẹ wádìí Gani dáadáa ìdí òòṣà yín tẹ́ bá ti mú Gani débẹ̀ á fún òòṣà yẹn ní èèwọ̀ jẹ ẹja bíléèrè ṣé oníṣègùn ní Gani ṣọlọ́ṣun ní Gani ta ló sọ fún pé òòṣà kan wà tó ti pati nílẹ̀ Yorùbá ta ló sọ fún tó fi sọ pé gbogbo òòṣà tó ti pati nílẹ̀ Yorùbá ló ń jí dìde ṣé oyè tó fi Gani jẹ nìyẹn ṣé àpènà ló fi Gani jẹ ní àbọ̀ Olúwo of Yorùbá land àbí Arífájogún of Yorùbá land àbí Olúọdẹ of Yorùbá land àbí Àṣìpa of Yorùbá land kí ló kan Gani pẹ̀lú òòṣà yín ẹ fúnra.
he want to wield all the power. Ó ṣiṣẹ́ fún Fúlàní lóòótọ́ ni. Èmi audio yẹ ẹni yóò pè mí. Èmi náà gbọ́ mo play kan máa ní alẹ́ ní irọ́ ni kó lọ jẹ́ òótọ́ ẹ̀ tún gbọ́ ilé ìta gbọ́ rẹ o níta tún ríre o. Ṣùgbọ́n ìwà àti ṣe Gani. Ìwà àti ṣe Gani. Ó fi hàn mo máa sọ ìwà èèyàn ìṣe èèyàn ló máa mú jẹ́ kẹ́nìyàn mọ orú ohun tí ènìyàn jẹ́. Ìwà èèyàn ló máa jẹ́ kéèyàn mọ̀ bí ọwọ́ ọ̀tún lélẹ̀ bì sí ní àbí ọwọ́ òsì. Ọ̀tá wa ní Gani. Ẹ fúnra ẹ̀yin aláwo. Ẹ̀yin onígbàgbọ́ ẹ fúnra. Tẹ́ ẹ bá Gani ní ṣọ́ọ̀ṣì ó wá wíìkì agbára àdúrà yín ni. Tẹ́ ẹ bá Gani ní mọ́ṣáláṣí ó wá wíìkì agbára àdúrà yín ni ó wá wádìí yín ni. Ẹ mọ̀ pé tí ọ̀tá ẹni bá ti mọ orísun agbára ènìyàn onítọ̀ ń tẹ́tọ́. Ìyá mi Mọ́remí Lady K International you're welcome. Tí ọ̀tá ènìyàn bá ti mọ orísun agbára ènìyàn ó wá láti wá pa èèyàn run ni. Gani wá di agbára Yorùbá ẹ ká bira wa léèrè. Yorùbá wípé ibi tá a bá fi ẹlẹ́mẹ̀ṣọ́ ṣọ́ ní ṣọ́ ibi tá a fi Gani ṣọ́ kò ṣọ́ bẹ́ẹ̀ Gani Adam ó lè. Ṣèbọn òun ló lórí ogun ilẹ̀ Yorùbá táìmù tó yẹ kó ṣẹ́rí tó ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀ Yorùbá mi ò mọ̀ tí Gani Adam bá rí wípé tó bá jẹ́ pé ó ti mọ̀ ọ̀la ó mọ tó máa ṣẹlẹ̀ lọ́la ní Ààrẹ Ọ̀nà Kakanfò tó gbà kò ní gbà á. Ó rí pé kò kúkú sógun nílẹ̀ Yorùbá kò sí wàhálà nílẹ̀ Yorùbá ló fi gba Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó bá jẹ́ pé ó mọ̀ pé àwọn Boko Haram yẹn máa jẹ̀délẹ̀ Yorùbá ni tí gbogbo ọmọ Yorùbá máa pé Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ ló lórí ogun lọ Yorùbá máa bọ̀ kò ní gbà á. Ló fi ní pé ààrẹ mọ́dà lòun Yorùbá dẹ̀ sọ wípé ibi tá a bá fi ẹlẹ́mẹ̀ṣọ́ṣọ́ lẹ́lẹ́mẹ̀ṣọ́ṣọ́. Kí ló kan Gani pẹ̀lú festival ọlọ́jọ́ festival? Kí ló kan Gani pẹ̀lú olókùn festival? Ṣé àwọn tó ń bọ òkú sọ pé àwọn ò mọ̀ ọ́n bọ mọ́ ni àbí wọ́n sọ pé wọ́n pàtì? Kí ló kan Gani pẹ̀lú Ọya festival? Kí ló kan Gani pẹ̀lú Ògún festival? Ẹbí mi léèrè ìdílé Ògún làwa ti jáde síta. Táwọn bàbá kan bá fẹ́ lọ sójú ogun wọ́n wá kó èròjà ohun tó máa fi bọ Ògún wọ́n wá kó fún àwọn bàbá títí wa nípa àwọn lọ́ba yìí ẹ ṣàdúrà fún wọn nídìí Ògún káwọn lọ re káwọn bọ̀ re. Kí ló kan Gani pẹ̀lú ojúbọ Ògún ojúbọ Ọya? Kí ló kan Gani pẹ̀lú ọlọ́jọ́ festival? Ṣé oyè tó fi Gani jẹ ni pé olórí oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ó lè ní Gani? He want to weaken the power of our ancestors. Ó fẹ́ rí di agbára Yorùbá tán kó lọ kọ́lé ọwọ́ àwọn Fúlàní. Ẹ gbọ́ mi bí Abímbọ́lá David ta ló ṣe kú yìí. He was one of the Abiola boys. Nígbà tó rí di Abiola tán ó lọ kọ́lé ọwọ́ àwọn Anton Ìṣẹ́rìbì. Anton Ìṣẹ́rìbì lọ kọ́lé ọwọ́ Babangida. Wọ́n wá ṣe Abiola lẹ́yìn. Ẹ má jà gbàdúrà fún Gani. Ẹ̀yin tẹ́lẹ̀ àìṣọdún ìmọ̀lẹ̀ ìlú wa ẹ wá pé Gani ẹ tẹ́tẹ́ ni mo sọ fún yín. Gani máa fún òṣàlù yín yẹ á fún lé ewọ jẹ àìmọye pásítọ̀ tí Gani ti fún ní ewọ jẹ di today tí ẹ̀mí Ọlọ́run ti kúrò lára wọn. Àìmọye àáfàá tí Gani ti fún ní májèlé jẹ tí làákàyè orí àfáàyè ti sọnù. Irú wọn lẹ máa rí nígboro tó ń wí rádaràdá kiri. Ẹ fura sí Gani ọ̀tá Yorùbá ni. Òun ló fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti dìde pé Yorùbá must survive, pé ìkólọ Yorùbá gbẹ́dọ̀ padà, Gani lójijì á sọra ẹ̀ di ọ̀tá. Wèrè tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ó ní torí pé Sunday Igboho ò lè lọ sí Ìlọ́ra wọ́n wá tún lọ kú wọ́n lọ gbé èèyàn kan dìde Igboho nation. Wọ́n lọ gbé èèyàn kan dìde ó ní ká wá mú evidence síta yàtọ̀ sí audio tó ń jáde níta so they know that torí pé wọ́n mọ̀ pé fọ́ìsì bàbá wọn wèrè. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá torí àwọn ilẹ̀ Yorùbá mi tó bá ní wọ́n fẹ́ ṣe dé wọ́n wá ní Ààrẹ Ọ̀nà Kakanfò ń bọ̀
ogun Ọ̀yọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò wà fún, kì í ṣe òòṣà. Ààrẹ Ọ̀nà Kakanfò yìí ṣe abọ̀rìṣà, kì í ṣe kí náà pé àwọn àpènà ni. Kò sí tó kan Gani pẹ̀lú òòṣàlẹ̀ Yorùbá. Ó fẹ́ fún òòṣàlẹ̀ Yorùbá, ó fẹ́ fún ní èèwọ̀ jẹ ni. Ẹ̀yin ẹ fi Ifá béèrè, ẹ bi Ifá léèrè, ẹ bilẹ̀ léèrè, ẹ bi Ọ̀pẹ̀lẹ̀ léèrè, kò tí bàbá Èkìtì sọ yìí. Kí ló kan Gani pẹ̀lú pé à ń ṣọdún Ifá? Ó fẹ́ mà dí abájọ ni. Ẹ má jẹ́ ó mà dí abájọ. Torí tó bá mà dí abájọ, tílé toko tílẹ̀ Yorùbá ló máa jìyà ẹ̀. Gani fẹ́ handover wa lé ọwọ́ àwọn Fúlàní ìran ẹ̀ ni. Ìwà tó ń wò nìyẹn. Àfi tá bá máa tanra wa jẹ, àfi tá bá máa parọ́ fún wa ara wa. A ti rí pé ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àlè. Yes, ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àlè. Ẹ jẹ́ kí Gani Adams, Ganiyu, Adamu kó jáde síta kó sọ̀rọ̀. Kí Sunday Igboho jáde síta kó sọ̀rọ̀. Káwá wẹni tí Fúlàní máa bẹ̀rù ẹ̀. Fúlàní mọ̀ pé wọ́n ti gbé kọ́ńtàtì fún Gani. Kí ilẹ̀ Yorùbá lè di titi wọn. So mo bẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin kìrìsìtẹ́nì. Gani ó ń wádìí agbára yín. Most especially àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá. Gani ń wádìí agbára yín. Gbogbo ọlọ́jọ́ tó lóun ṣe káàkiri ní Badagry, àwọn ṣe olókun festival. Ṣé kí ló kan Gani pẹ̀lú olókun? Ṣèbó ọmọ arigidi àbígbé lólóhùn jẹ́. Ṣé wọ́n bọ òkun ní arigidi ni? Ó ń wádìí agbára ni láti fún olókun ní ìwọ jẹ. Gbogbo àwọn òòṣà tí Gani lóun lọ sọ́dọ̀ ń lọ bọ̀wọ́ yẹn, ẹ wádìí dáadáa. Èèwọ̀ ẹ mọ̀ kan tó pè ní èèwọ̀. Òun ló ń fún àwọn òòṣà yẹn jẹ. Ẹ̀yin tẹ̀dẹ̀ ń tẹ̀lé lẹ́yìn. Ẹ rò pé ó ń ṣe yín lóore ni. Gani ò ṣe ilẹ̀ Yorùbá lóore. Gani jẹ́ kan nínú àwọn tó yẹ ká máa sá fún, tọ́lọ́run dẹ̀ máa mú. Bíbélì wípé kò gbóná kò tutù la máa pọ̀ jáde. Gani ò jẹ́ Ọ̀ṣáká, kò dẹ̀ jẹ́ Òṣoko. Ẹni bí gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé Gani ẹni bí ni wọ́n. Torí pé wọn ò fẹ́ kí ìran Yorùbá ó ní ìsinmi. Torí pé wọn ò fẹ́ kí ìran Yorùbá ó láyọ̀. Torí pé wọn ò fẹ́ kí ìkólọ Yorùbá kó padà wá. Olófin jẹ́ pé ẹni tó bá ti dìde pé òun fẹ́ jà fún ìran Yorùbá, wọn á gbógun tì í. Gani Adams did not have a good record in Yoruba land. Wèrè ni wọ́n fi ìdí pistol. Ó ní wọ́n fi gbá Gani Adams lẹ́nu. Bóyá òun ló jẹ́ kẹ́nu ẹ̀ ṣe ṣọṣọ bẹ́nu yọjayọja. Ó ní wọ́n fi bí wọ́n pistol wọ́n fi gbá lẹ́nu. Ètí ẹ̀ wá bù sínú. Ó wá putọ́ sẹ́nu ẹ̀jẹ̀ wá pò wá tú sí ọlọ́pàá àtìwé. Wèrè ni ẹ́. You are mad. Ṣé ìjà Yorùbá ló ń jà? Ọ̀pọ̀lọpọ̀ nínú yín join OPC lánàá ẹ wá máa pàtàn. Ṣé ìjà Yorùbá ni Gani ń jà tí Òkìrò fi mú láyé Ọbásanjọ́? Òkìrò tí kú. Fáìlì ẹ̀ case fáìlì Gani ó sì wà available. Ṣé ìjà Yorùbá ni Gani ń jà? Ọlọ́pàá wo ló mú Sunday Igboho lójú yín tó ń ké? Àtẹlẹ́ tó sọ pé àwọn mẹ́jọ ló wá àtàkì lé Sunday Igboho, ẹ sì máa jẹ́jọ́ ẹ̀. Àwọn tó wà ń bẹ̀. We have a friend tó pè mí lálẹ́ ọjọ́ yẹn pé what day pé this man that call Sunday Igboho òun ò rò pé ó lè survive ẹ̀. Mo wá ní kí ló ṣẹlẹ̀? Ó ní orí òkè ilé yẹn jẹ́ orí òkè kẹta nílẹ̀. Ó ní òun bá mẹ́gbẹ́ widow báyìí tó ń wo àwọn bí àwọn sójà yẹn ṣe lọ láti inú Sunday Igboho dé títì. Ìwèrè kan wá jáde síta láwọn mẹ́ta ló wà, àwọn mẹ́jọ ló wà ń bẹ̀. Sunday sọkó bí ọmọ tó bá jẹ́ Gani náà kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́, tó kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lẹ́sẹ̀, tó bá nítorí pé òun jà fún ìran Yorùbá, we want you to drop it. Gba 500 million yìí, 500 yẹ kò tí ì ní mọ̀ bóyá 1000 ló wà lẹ́yìn ẹ̀ tàbí bí mílíọ̀nù tó máa sọ pé òun ò ṣe mọ́. 500 náà ìpè bóyá 1000 ni bóyá mílíọ̀nù ni a sọ fún ọ pé ọ̀gá ẹ mú ìwé wa máa sáyìn ẹ̀.
wọ́n gbé 500 million síwájú Sunday Igboho. He rejected. Èpè ló fi sin Buratai because of Yorubas. Èpè. Kì í ṣe 500 yẹn gan kì í ṣe ẹ̀kan náà gbé wá. Àwọn bí mẹ́ta ló wá promise ẹni pé drop this agitation. Tó bá ti sọ pé ò ṣe mọ́ náà immediately. Lára àwọn bàbá wa gan sọ wípé Sunday sign the paper kó lè free níbi tó wà yìí. Ó ní láyé. Ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè. Ọmọ ọkọ ó yàtọ̀ sí ọmọ àlè. Sunday Adéyẹmọ Igboho ṣá ó ti prove pé ọmọ ọkọ authentic original genuine Yorùbá lòun. Ó yàtọ̀ sí ẹni tí ò níran tó bá gbẹtọ́ ní ilẹ̀ Yorùbá. Tí atẹ́gùn Yorùbá wá fẹ́ sí tó wá sọ wípé ẹ̀yin tí Yorùbá gbé òun fẹ́ máa fi gé Yorùbá jẹ. Ara máa pa gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́ bá fi Yorùbá lọ́rùn lẹ̀. Gbogbo yín pátápátá I will know àmọ́ ẹ̀yin tí Gani ń lò to weak the power of Yorùbá land. Irọ́ lẹ́pa ọdún Èdùmàrè náà ṣe lọ́wọ́ Èdùmàrè yẹ ò ní gbè yín. Bóyá lẹ́ mọ̀ pé kò sí ewé tẹ́lẹ̀ jà nílẹ̀ Yorùbá tó lè gbà fún yín mọ́. Because you are working against the land of the Yorùbá land. Mọ̀ pé ilẹ̀ Yorùbá kéègbé fún òmìnira but ẹ̀yin go against it. Strategy lẹ́ ń pariwo látijọ́ yìí ó lè dẹ̀ lẹ́fẹ́ strategy yẹn jà. Gani Adams jẹ́ kan nínú àwọn tó gbé restructuring o àbí region o àbí ó fi ń gbowó lọ́wọ́ àwọn gọ́ọ̀mẹ̀ntì ni n tó fi lórí ọ̀fẹ́ tó fi ní access sí ọ̀dọ̀ Jonathan nìyẹn tó fi ní access sí ọ̀dọ̀ Peter Obi nìyẹn. Ẹ lè rí ọmọ Yorùbá kan tó dìde tó ní ìran Yorùbá gbẹ́dọ̀ ní ìsinmi. You will never see Gani support that person. Torí bí Gani gan relevant. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, ẹ fúnra ṣé rí tẹ́ bá ń ṣe anything security summit. Maybe you are debating on how to secure the Yoruba land. Maybe you are discussing how to develop the Yoruba land to improve our farmers. Tẹ́ bá ti pé Gani ń bẹ, Fúlàní ti wà ń bẹ gbogbo tẹ́ bá sọ náà máa gbọ́ nílẹ̀ Fúlàní. Irinṣẹ́ Fúlàní ni Gani Adams. Irinṣẹ́ Fúlàní ni Gani. Níjọ́ tí mo ti rí pé ìjà èmi àti Gani ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Níjọ́ tó ti sọ́ọ̀tì ọwọ́ ajérò. Ọwọ́ ajérò ìṣọba dẹ́dẹ́dẹ́dẹ́. Òjò pàbàtà pàjá wọn jẹ́ wọn etí ẹ̀. Torí pé ọwọ́ ajérò wípé ọ̀rọ̀ security tá à ń ṣe sọ yìí. A ní ọmọ tó ti ń ṣe tí gbogbo wa ti rí. Tá a bá mú tẹ̀gàn kúrò ká fi tẹ̀gàn kún. Gbogbo wa la rí iṣẹ́ tí Sunday Igboho ti ṣe. Ẹjẹ́ àtúpé ọmọ yìí o. Ní fíìsì orí Gani bá blow. Pé mo wà ní ìjókòó. Ọba ẹ̀ tó sọ pé kápẹ́ Sunday Igboho. Nígbà tó relevant. Ó lọ 14 months lẹ́wọ̀n. Ó ń pọ̀ ọmọ Yorùbá ni. Ó dàlúrú Gani ń dàlúrú ni. Tẹ́bá ní adàlúrú Gani ni. Ó ń pọ̀ ọmọ Yorùbá. Ó sọ OPC. Fashion. Ó sọ the fashion. Against fashion. Sunday Igboho gbógun ti ọmọ Yorùbá ẹgbẹ́. Sunday Igboho gbógun ti ọmọ Yorùbá ẹgbẹ́. Gani gbógun ti ọmọ Yorùbá ẹgbẹ́. Torí pé ó fẹ́ gba OPC lọ́wọ́ àwọn tó ní OPC. Àbí ayé yín fẹ́ run ni. Ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, anything that you want to discuss about the Yoruba land, ẹ má pe Gani sí o, ọ̀tá yín ni o. Ẹ má pe ọ̀rọ̀ mi lọ́rọ̀ ọmọdé o. Ó ní tájá fi ń gbó nílé bàbá wa. Ajá òṣàdédé ń gbó nílé bàbá tó ti bí mi o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. Olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ ní tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.